tó bá jẹ́ inú ihò lẹ̀ lèèyàn ti máa rí àánú gbà. Mo nígbàgbọ́ pé ẹnu sá lè gba ọ̀yà. Tẹ́gùn bá gúnyàn lẹ́sẹ̀ tó ti débi tó ń tiro ó ti débi àti yọ nìyẹn. Bàtà ẹ̀ ti wá jákùn báyìí ó ti débi ìkàlẹ̀. Inú bíbí ẹ̀dọ̀ funfun ló fẹ́ gbárí ayọ̀ dànù lọ́wọ́ ẹ̀ báyìí o. Mo ṣáájú bọ̀dá yìí dé náà. Ìgbà tí surplus dẹ̀ sọ pé wọn ò fẹ́ rí ẹ ńkọ́. Àwọn ò làwọn eléyìí náà. Arábìnrin ìwọ tún ni. Ìwọ kọ́ ló wá bí lọ́jọ́ sí tí mo ṣàlàyé nǹkan tó máa ṣe sí pírọ́blẹ̀mù ẹ fún ẹ. Kí ló tún wá kiri? Mo ní kí n padà wá bóyá lè bá mi rí nǹkan ṣe sí náà ni. Kí ló padà wá ṣe? Ìwọ kọ́ ló wá bí lọ́jọ́ sí tó wá parọ́. Ọ̀tọ̀ níṣẹ́ tó ń ṣe, ọ̀tọ̀ níṣẹ́ tó parọ́ fún mi pò ń ṣe. Àbí torí mo fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀, iṣẹ́ aṣẹ́wó kọ́ ló ń ṣe ni. Wo mo ti sọ solution sí problem ẹ fún ẹ. Má wá bíbá ẹ wá disturb mi mọ́. Ire o, má jẹun fojú mi kàn ẹ́ mọ́. Inú bí mi jọ yẹn ni, ó múnú bí mi ni. Inú bí ẹ right? Inú tó bí ẹ gangan kọ́ ni problem. Bí kò ṣe pé aago tó jábọ́ lọ́wọ́ ẹ lọ́jọ́ sí yẹn, òun gangan ló fa problem sínú ayé ẹ. Tó bá gbọ́ pé wọn kì í dín òun má gogo lẹ́nu. Ìyẹn fún aago tí ò báyìí tí jábọ́ fọ́ ni aago tiẹ̀ ti jábọ́ fọ́ and that agogo is your voice. Voice yẹn ti fọ́ nìyẹn o. Ó ti lọ, ó yá sọ pé ó ti lọ. Surplus má jẹ́ kó lọ. Má jẹ́ kó lọ jọ, kí ni solution? Solution wà. But mi ò tí wà convinced nínú mi láti sọ solution yẹn fún ẹ because o lè má value ẹ. Ìwọ tí mo wò yìí, o lè má value ẹ. Surplus, mo máa value ẹjọ́ sọ fún mi máa ṣe. Keep quiet, don't be rude. Ẹjọ́ mo máa value ẹ lọ máa sọ fún àgbàlagbà. Okay sir, ẹ má bínú. Mo máa value ẹjọ́ sir. Correct. O sure pé o máa value ẹ. Máa value ẹ. Thank you. Solution yẹn wà. Good. Ṣágo yẹn ṣì wà. Aago yẹn wà. O máa need láti lọ gbé aago yẹn wá. Bọ̀ nǹkan tó máa ṣe máa sọ fún ẹ. Àwọn ojú burúkú kan wà níbi tó ń wù ẹ́. Ṣòro obìnrin tó wà ń ta yẹn táìmù ẹ̀ ló ń lò. Mi ò dẹ̀ fẹ́ kó gbọ́ nǹkan àṣírí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ yẹn. Gbé tí ẹ wá jẹ́ ṣe sí ẹ létí. Gbé tí wá jẹ́ ń sọ sí ẹ létí. Gbé tí wá